nípa ibi tí wọ́n ti fún un ní bail condition lálàkọ́kọ́ tí kò meet up pẹ̀lú ẹ̀ tí wọ́n tún wá reduce ẹ̀ so wọ́n reduce ẹ̀ bọ̀ bá ṣe tún rí ní kóòtù lẹ́ni tí wọ́n ò gbé ọ̀rọ̀ bail yẹn wá bóyá ń túmọ̀ sí wípé kò tún meet up pẹ̀lú bail condition yẹn náà nù. Nǹkan tó ṣẹlẹ̀ ní kóòtù lẹ́ni gẹ́gẹ́ bí ìṣe tiwa wípé ẹnu oníkàn láti máa gbọ́ pọ̀n. A wà pẹ̀lú àwọn lọ́ọ̀yà tí wọ́n represent bàbá Òkútagídí pẹ̀lú Ògo Ìlọrin. Wọ́n ní ìfàní àti dárúkọ ara wọn fúnra wọn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum salam warahmatullahi wabarakatuh. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún ilé. Orúkọ mi ni U.S Imam. Ní ẹgbẹ́ yín níyà yín bàbá wa ẹ̀yin náà dárúkọ yín. Orúkọ mi ni S.H. Bayero. S.H. Bayero Beebe. Ẹ dákun ní tó ṣẹlẹ̀ nínú kóòtù lónìí. Àwọn aráalé wọ́n ti ń pè mí kódà mo ti rí miss kó lè bá ipá àmọ́ sáílẹ́ǹtì fóònù nínú kóòtù wọ́n fẹ́ lè kó bá mi pẹ̀lú kọ́ọ̀lù mo sì mọ̀ wípé nkálukú fẹ́ mọ kí ni ń ṣẹlẹ̀ náà ni. Mo fẹ́ kẹ́ ẹ ní ìfàní fún àwọn aráalé láti fún wọn ní kí ni tó ṣẹlẹ̀ ní kóòtù lónìí. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. A kí gbogbo àwọn tí wọ́n ń wò wá jákèjádò gbogbo àgbáyé. Tí ó ṣẹlẹ̀ ní pé ní ìrọ̀lẹ́ àná lọ́ọ̀yà Adémọ́lá Banks tó jẹ́ lọ́ọ̀yà Tani Olohun ó pè mí lórí fóònù. Ó sì sọ wípé àwọn ti rẹ́dì láti settle pẹ̀lú wa. Pé àwọn fẹ́ rẹ́dì ṣé kó wọ́n sọ fún kóòtù. Kò sí ní tó burú bí kò sọ fún kóòtù àti pé kìí ṣe mi ní sọ pé kò sọ kíní kan fún kóòtù àbí kò má sọ. So ibi tí a fi sí lánàá nìyẹn. Nígbà tí a sì dé kóòtù lónìí gẹ́gẹ́ bí olórí ikọ̀ lọ́ọ̀yà fún bàbá Òkútagídí ṣe pé àwa la introduce kéèsì èmi ni mo kọ́kọ́ sọ̀rọ̀ mo sì sọ fún kóòtù yìí pé lọ́ọ̀yà Tani Olohun pè mí pé àwọn tí a jọ sọ kí ó fẹnu ara rẹ̀ sọ kóòtù wa ní kémi náà sọ pé ṣùgbọ́n sáà ní tó yí àjọ sọ nígbà tí mo sì dálẹ̀ yìí kí n sọ torí pé ó yẹ ká bẹ̀rẹ̀ sí rojọ́ lónìí ni èmi sì sọ fún kóòtù pé a ti rẹ́dì láti rojọ́. Mo wá sọ fún kóòtù pé tó bá mi sọ náà ni pé àwọn fẹ́ settlement and gẹ́gẹ́ bí mùsùlùmí gẹ́gẹ́ bí ẹni tí ó gbọ́ àgbọ́yé ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà táwa wà àtìlú àlàáfíà táwa nígbà tí wọ́n ti make a move objective sí torí pé Al-Qur'an gangan command wa lórí rẹ̀ tá a bá lọ wo Suratul Anfal Quran chapter 8 verses 61 and 62 wa in janahu lisalmi fajna laha fatawakkal ala Allah innahu huwa sami'ul alim. Tí wọ́n bá make a move if they are inclined to peace then the Ànábì náà gbọ́dọ̀ incline. Wọ́n bá láwọn fẹ́ peace wọ́n Ànábì náà gbọ́dọ̀ fẹ́ peace kẹjẹ kógun omi. So it's a commandment from our own creator. Al-Qur'an láti gbàgbọ́ so a mú yẹn láti inú Al-Qur'an láti fi tẹ̀lé bẹ́ẹ̀ pé tí wọ́n bá láwọn fẹ́ peace objective sí tí wọ́n bá sì láwọn fẹ́ kí wàhálà wọn máa lọ náà ni sọ́ọ̀bù títí wa ní eléyìí. But mo tún wá fẹ́ call attention wa sí àyà tó tẹ̀lé that is 62 verse 62 àyà yẹn pé tí wọ́n bá mo ti gbàgbé náà sùn rẹ̀ ó níbẹ̀ tí wọ́n bá tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ gbára lé Ọlọ́run. Fa inna hasbakallahu huwa allazi ayyadaka Allahu binasrihi wa bil mu'minin. Tó wá sí pé wọ́n bá ń tàn ọ́ ni wa in yuridu an yahdahuka fa inna hasbakallahu huwa allazi ayyadaka binasrihi wa bil mu'minin. Tó wá sí pé ẹ̀tàn náà wọ́n bá gbé wá kó gbà pé Ọlọ́run ti tó fún ọ ní ìrìn Ànábì torí pé Ọlọ́run yìí gangan náà ní ràn wọ́n lọ́wọ́ nísìnyí ràn àwọn olùgbàgbọ́ òdodo tó tẹ̀lé ọ̀rọ̀ Ànábì lọ́wọ́. So based on this kò jẹ́ ká ní objection sí move for settlement so we are ready if they are ready. Alhamdulillah. Ní inú court mo rí wípé ìgbà tí wọ́n ní kí ẹ mú date ẹ tì í sí wọn wípé àwọn ni kí wọ́n mú date mo tún wá rí pé àwọn lọ́ọ̀yà méjèèjì tún fẹ́ máa takora wọn gẹ́gẹ́ bí n tó sojú mi ǹjẹ́ lè ṣàlàyé fún ayé kí ló ṣẹlẹ̀ láàrin lọ́ọ̀yà méjèèjì àti pé ta ni lọ́ọ̀yà kọ̀ọ̀kan dúró fún ṣé ta lọ́lọ́run ló ní lọ́ọ̀yà méjèèjì ni.
àwọn olùpẹ̀jọ́ mi àwọn defendants ìmọ̀ mi ṣe wí yìí àwọn olùjẹ́jọ́ méjì ló wà ní kóòtù títò níyì Tani Olohun àti bàbá ti dé ni so kálukú sì ní lọ́ọ̀yà títí ẹ̀ àmọ́ kí ló fa àìgbọ́ra ẹni yé lórí déètì kò yé mi torí pé èmi sàzọ fún mi kọ́ra tí wọ́n bá fóṣù méjì àwo fún wọn yóò pé so láàrin ìgbà tá a bá mú tí wọ́n bá make a move so be it tí wọ́n bá sì make a move tó bá di next date ká sọ mú kóòtù ká sì bẹ̀rẹ̀ ẹjọ́ wa ní rírò torí mo sọ mú kóòtù níbẹ̀rẹ̀ náà pé a ready àmọ́ torí ń tó ṣẹlẹ̀ lánàá torí kọ́ọ̀lù tí mo rí kò lè jẹ́ ká la proceed mọ́. ẹ sọ̀rọ̀ kan lábẹ́lẹ̀ bóyá tí aráyé lè gbọ́ ni pé ẹ tún mú kinní kan dání mo gbọ́ ẹ sọ ìgbà tí wọ́n ní ṣé ẹ rẹ́dì tẹ ní ẹ rẹ́dì láti ṣe kéésì ẹ tún mú kinní kan dání. tí ìrántí. ẹ rántí ẹlẹ́tún ti mú fídíò mi dání. mo ní fídíò mi tó ti jáde pé fídíò mi tó ti jáde èèyàn méjì ló sẹ́ndì fídíò ọ̀hún sí mi tí obìnrin yẹn ń sọ sẹ́mọ̀ rádaràdá pọ̀ lórí social media àwọn ẹgbẹ́ kálukú sà ń sọ nonsense wọ́n kàn constitute nuisance sórí social media so mo láti ti wo fídíò mi ó jẹ́ ká fẹ́ mọ̀ fura sí pé ṣé wọ́n rẹ́dì àbí wọ́n rẹ́dì àmọ́ gbogbo tí wọ́n bá gbé wá àwa rẹ́dì fún ẹ. lórí fídíò yẹn mo ti reply woman yẹn láàárọ̀ yìí mo sì jẹ́ kó mọ̀ wípé tí wọ́n ń ṣe yẹn àkóbá ni ó jẹ́ fún tí Ọlọ́run bá ní kí wọ́n gbọ́ wọ́n ní wọ́n gbọ́. tí wọ́n bá sì wá gbọ́ náà a jẹ́ wípé wọ́n sì rẹ́dì láti fi ìyà jẹ bẹ́ẹ̀ ni lọ́sọ̀ àwa ń sọ wípé wọn sí nítorí pé kìí ṣe Tani Olohun ní í ṣe àwọn tó wà ń ta àwọn tí ń mèkì owó àwọn tó wọ́n kàn fẹ́ mọ wà relevant kí wọ́n kàn mọ ṣe fídíò káwọn èèyàn mọ wò wọ́n so àwọn ò ní fẹ́ kó jáde mo ní sọ ó níwọ̀n bá tá a lè lò ó mọ against rẹ̀. Ọlọ́run bá wa dúpẹ́ fún yín mo wà pẹ̀lú lọ́ọ̀yà Bayero náà níbí báyìí àwọn eléyìí kọ́. bákan náà lọ́ọ̀yà Abdulwahab. gẹ́gẹ́ bí ọ̀gá mi ṣe sọ tán nísìn gbogbo tí àwa náà wà fún ni pé kọ́lọ́sà jẹ́ ká jókòó àlàáfíà kó má sí wàhálà kankan pẹ̀lú ẹnì kankan èmi ọ̀rọ̀ fẹ́ ro gba àwọn ọmọ ìyá wa tí wọ́n wà níta àwọn tí wọ́n kàn ń dákún ọ̀rọ̀ Tani Olohun yìí bí a bá rí ara rẹ̀ ò ṣe dáadáa so gbogbo àwọn tá a wà níta lè fi ràn án lọ́wọ́ tí ó jẹ́ àǹfààní fún un tí ó sì fi kásẹ̀ lẹ̀ Ọlọ́run aláàánú jùlọ kí ó gbà fún un. ẹ ṣeun ga dúpẹ́ fún yín. Orúkọ mi ni lọ́ọ̀yà S.H. Bayero. Our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from